wọ́n ní ìjà burúkú ti bẹ́ sílẹ̀ láàrin Ìyábo Obasanjo tóun ti Ọlámilékan Yayi tó fẹ́ díje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC. wọ́n ní ọ̀rọ̀ yẹn le gan o àti pé bí làbárí òun ṣe lọ nìyí. ṣebí Ìyábo ọmọ bàbá Ọbásanjọ́ ló gbé àpótí ìbò láti dupò gómìnà ìpínlẹ̀ Ògùn lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC tó sì ṣe ìpolongo léyìí táwọn ẹgbẹ́ ọ̀dọ́ àti obìnrin tì lẹ́yìn dáadáa. ṣùgbọ́n sẹ́nitọ́ Solomon Adéọlá tí gbogbo èèyàn túmọ̀ sí Yayi ní ẹgbẹ́ òṣèlú APC fà kalẹ̀ ní oṣù karùn-ún ọdún yìí ni ló jẹ́ kí Ìyábo fìbínú kúrò nínú ẹgbẹ́ òṣèlú yìí ní ọjọ́ 21 oṣù karùn-ún ọdún yìí tó sì gba ẹgbẹ́ òṣèlú PDP lọ níbi tó ti gbé àpótí ìbò sẹ́nítọ̀. ó ti lè jẹ́ pé Ìyábo sọ pé Yayi ṣèlérí owó fóun, ó ní kò mú ìlérí náà ṣẹ tóun fi kúrò nínú ẹgbẹ́ yìí tó sì bu ẹnu àtẹ́lu àwọn olórí ẹgbẹ́ òun pé wọ́n rí òun fi gan-an. ìyàlẹ́nu ló jẹ́ lánàá òde òní nígbà tí onímọ̀ràn pàtàkì fún Adéọlá ọ̀gbẹ́ni Káyọ̀dé Ọdúnaró gbé ìròyìn kan síta pé Ìyábo ò nífẹ̀ẹ́ aráàlú rárá òun tó fi gbé àpótí ìbò, bí bẹ́ẹ̀ kọ́ kò ní lọ sínú ẹgbẹ́ òṣèlú alátakò bó ṣe lọ yẹn. ó ní owó ìlú nìkan ló fẹ́ kó jẹ lásìkò tó ń bá àwọn ìyálájé àti babalájé ìlú Rẹ́mọ sọ̀rọ̀ ní ọ́fíìsì rẹ̀ tó wà ní Ìlaró ìjọba ìbílẹ̀ Yewa South ní òpin ọ̀sẹ̀ tó kọjá gan ló sọ̀rọ̀ yìí. ó fi kún un pé ìwà tí Ìyábo hù yìí fi hàn pé okòòwò ló fẹ́ fi ìpínlẹ̀ Ògùn ṣe o, kì í ṣe nítorí àwọn aráàlú ló ṣe gbé àpótí. Adéọlá tẹ̀síwájú pé àwọn kan fẹ̀sùn kan òun pé òun ṣe Ìyábo. wọ́n ní òun ṣèlérí àti dá owó ìpolongo ìbò rẹ̀ padà nígbà tó fìdí rẹmi àti pé òun gbọ́dọ̀ dá owó náírà àti dọ́là rẹ̀ tó ná padà. èyí ló jẹ́ kóun máa béèrè pé ṣóun lòun ní kó gbé àpótí ìbò ni. ó ní lóòótọ́ òun lọ ṣe àbẹ̀wò rẹ̀ lẹ́yìn tí ẹgbẹ́ yan òun, ṣùgbọ́n kí ni ìdí tí Ìyábo fi ń béèrè owó lọ́wọ́ òun tó sì kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC lọ sí ẹgbẹ́ mìíràn látàrí owó tí wọ́n fi lọ̀ ọ́. láfikún Adéọlá ní nígbà tí Ìyábo rí owó gbà lọ́wọ́ òun níṣẹ́ ló bá olùdíje gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP ọ̀gbẹ́ni Ládi Adébútú níbi tí wọ́n ti fi ipò sẹ́nítọ̀ tù ú lójú. ṣá o kò sí olóṣèlú tí ó mọ̀ pé ẹnikẹ́ni tó bá kúrò nínú ẹgbẹ́ òṣèlú kan lọ sí òmíràn lẹ́yìn ọjọ́ 10 oṣù karùn-ún ọdún yìí ò ní láǹfààní àti dupò lọ́dún 2027. ṣá o Ìyábo náà ti fèsì sí Yayi o, bẹ́ẹ̀ ló pè é ní òpùrọ́. ó ní kí ló dé tí Yayi fi wá bẹ̀bẹ̀ wípé kó má kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC tó tún ṣe ìlérí owó fóun gan pẹ̀lú. ó fi kún un pé níbi ìpàdé táwọn ṣe kóun tó kúrò ní APC Adéọlá ṣe ìlérí 3 fóun léyìí tí ò mú ìkankan ṣẹ. bẹ́ẹ̀ nǹkan 3 tí àwọn olólùfẹ́ òun nínú ẹgbẹ́ béèrè ni pé àkọ́kọ́ ipò sẹ́nítọ̀ fún òun, ẹlẹ́ẹ̀kejì kí Yayi dá owó tóun ná padà, ìkẹyìn ni kí Yayi má yọ àwọn alátìlẹyìn òun kúrò nígbà kàmpéìn rẹ̀. bẹ́ẹ̀ nǹkan tóun sọ fún un ni pé tó bá ti ṣe tán kó jẹ́ kóun gbọ́, ṣùgbọ́n Yayi ò sọ nǹkan kan tóun fi kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC. lẹ́yìn èyí ló pe òun lórí fóònù pẹ̀lú èròǹgbà àti fóun lówó léyìí tóun gbé ìpè rẹ̀. Ìyábo tẹ̀síwájú pé òun sọ fún un tẹ́lẹ̀ pé kì í ṣe dandan kọ́ ni kó mú ìlérí mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣe. bẹ́ẹ̀ lòun fi kún un pé nǹkan tí Adéọlá bá fẹ́ ṣe ni kó sọ, síbẹ̀ kò rí nǹkan kan sọ tóun fi kúrò. ní báyìí kò tí ì sẹ́ni tó mọ ibi táwọn èèyàn méjèèjì yóò jọ bára wọn fà á dé. ìforígbárí tún ti gbóná sí nínú ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ bí àwọn olùdíje gómìnà 6 ṣe kọ Sarafa Allí. ìforígbárí ti túbọ̀ gbóná sí nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn tí àwọn olùdíje sí ipò gómìnà 6 nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún kọ ìkéde sẹ́nítọ̀ Sarafa Allí gẹ́gẹ́ bí olùdíje gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC fún ètò ìdìbò gbogbogbò ọdún tí ń bọ̀. àwọn olùdíje ọ̀hún ní ẹgbẹ́ òṣèlú APC kò tí ì yan olùdíje gómìnà lọ́nà tó bá òfin mu. wọ́n sì sọ pé ìlànà tí wọ́n fi gbé Sarafa Allí kalẹ̀ kò tẹ̀lé òfin ìdìbò àti òfin inú ẹgbẹ́. ẹnjìnìà Akeem Alao tó sọ̀rọ̀ ló kọ àwọn èèyàn ọ̀hún. òun náà ni wọ́n ní àwọn ti fi ẹ̀dùn ọkàn wọn ránṣẹ́ sí ìgbìmọ̀ alájọṣepọ̀ APC eléyìí tí wọ́n sì ń dúró lórí wípé ẹni tí yóò jẹ́ olùdíje gbọ́dọ̀ jáde nípasẹ̀ ìlànà tó ṣe kedere tó sì bá òfin mu. ìdàgbàsókè tuntun yìí ti fi hàn wípé ìyapa ṣì wà láàrin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́, èyí tó sì lè nípa lórí ìṣọ̀kan ẹgbẹ́ òṣèlú ọ̀hún níbi ìdìbò ọdún 2027 tó ti ń súnmọ́lé. látàrí ìdìbò ìyànsípò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ọba Ọ̀ràngún ti Ìlá sọ pé òun ò fọwọ́ sí àtìlẹyìn Adeleke. Ọ̀ràngún ti Ìlá ọba Wàhábù Oyèdọ̀tun ti sọ pé òun ò fọwọ́ sí àtìlẹyìn olùdíje kankan ṣáájú ìdìbò gómìnà Ọ̀ṣun ọdún 2026. ó tẹnumọ́ pé òun dúró láìṣe ojúṣàájú ẹgbẹ́ òṣèlú kankan. ọba náà sọ èyí lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kéde pé àwọn olórí ìbílẹ̀ kan láti Ìlá Ọ̀ràngún ṣe àbẹ̀wò sí gómìnà Adémọ́lá Adeleke tí wọ́n sì fi àtìlẹyìn wọn hàn fún wọn nínú ètò ìdìbò tó ń bọ̀ ní orúkọ ọba àti gbogbo ará ìlú. ọba Oyèdọ̀tun ṣàlàyé pé gbogbo ọmọ ìlú
òun náà ni wọ́n wà nínú oríṣiríṣi ẹgbẹ́ òṣèlú, torí náà kò lè ṣe ojúsàájú ẹgbẹ́ kankan. Ó ní ohun tó ṣe pàtàkì jùlọ fún òun ní ìdàgbàsókè ìlà ọ̀rọ̀gún. Ó tún sọ pé bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn tó ṣe àtìlẹ́yìn náà jẹ́ ọmọ ìlú òun, kò fún wọn ní àṣẹ láti lo orúkọ òun. Ó sì ní òun ò fọwọ́ sí tàbí faramọ́ àtìlẹ́yìn òun rárá.